èmi ò tẹ́ ibi tó dàbí nàìjíríà yìí, gbogbo nǹkan kí nǹkan tó bá wùyàn ló ń ṣe ní nàìjíríà. bàbá onírùngbọ̀n yẹ́wúkẹ́ ẹni tí ń gbébi gegele òkúta. MKO Abiola a ní fìlọ́sọ́fì mi pọ̀, èmi sọ̀rọ̀ sí njọ́ kan, kì í ṣe pé ìgbà tó bá ṣe olóṣèlú náà ṣẹ̀ṣẹ̀ máa mọ̀ ẹ́, wọ́n ti mọ̀ ẹ́ kárí ayé. ó náà dẹ̀ wà rí dájú ṣáká ká dúró bí ẹni tó ń fẹ́ gbọ́ ìbáwí, kó má jẹ́ ní tí a máa dúró nídúró pé ká gbọ́rọ̀ káfí rẹ́rìn ká gbọ́. ọ̀pọ̀lọpọ̀ ẹni tó ń lọ gbọ́ wáàsí àti ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń ṣe wáàsí kiri ń sìn, ẹni táwọn máa gbóná nítorí ẹ̀ gbé wáàsí kalẹ̀, àwọn tó dẹ̀ lọ gbọ́ wáàsí náà ẹni tí wọ́n fẹ́ bú làwọn náà fẹ́ gbọ́. àwọn mi àtẹ̀ní bíntín láyé, ṣé bíntín láyé? bíntín kọ́ láyé o, bí aeroplane ṣe ń sáré tó, àti máa wà nínú plane wákàtí 9 wákàtí 10 12 tẹ́ a ò tí ì débi tá ń lọ, ṣé bíntín nìyẹn? kéèyàn máa bẹ lọ́hùn ó dáa ju pé kéèyàn máa kẹ́gàn iṣẹ́ tó Ọlọ́run ṣe. wèrè kan wà ní ìlú Ìgbè yẹn, lúùlú Ìgbè ni wọ́n máa ń pe wèrè yẹn, àtàǹpàlà ṣíọ̀ ó tójú ẹlẹ́dìyẹ kì í ná, ẹlẹ́dìyẹ ń lọgun òun ń lọ ta. á dẹ̀ máa pè ń wèrè, ọ̀rọ̀ gidi ló mú wá. problem tó kan lobìnrin ní, ìjọ tí wọ́n bá bọ́ ń bẹ̀ ni wọ́n máa ṣe dáadáa. ọkùnrin dẹ̀ ní afọ́jú lọkùnrin tí tó máa fi larí mọ́ pẹ̀ kò lè mọ̀. bàbá onírùngbọ̀n yẹ́wúkẹ́ ẹni tí ń gbébi gegele òkúta. àgbà kì í wà lọ́jà kórí ọmọ tuntun wọ́. àwọn àgbà kan sì wà tí Ọlọ́run fún ní ìmọ̀ tó pọ̀. ẹ káàbọ̀ sọ́dọ̀ bàbá onírùngbọ̀n yẹ́wúkẹ́ ẹni tí ń gbébi gegele òkúta. òwe àwọn bàbá wọ́n sọ wípé ọgọ́ràn kò lè wà ní kó ṣe dọ̀bálẹ̀, èèyàn tó mú bí rúlà dání kó fi sínú okùn ẹ̀ báyìí kó dẹ̀ ló ń dọ̀bálẹ̀, kò ṣeé ṣe. rúlà ẹ̀ kò ní jẹ́ kí àyà ẹ̀ lè kanlẹ̀. á dẹ̀ tún ní Ọ̀yọ́ dọ̀bálẹ̀ ṣùgbọ́n inú ẹ̀ lóṣòó ni. nǹkan tá à ń try láti sọ ni wípé ká clear akọ́niṣẹ́, ká dúró bí ẹni tó ń fẹ́ gbọ́ ìbáwí, kó má jẹ́ ní tí a máa dúró nídúró pé ká gbọ́rọ̀ káfí rẹ́rìn ká gbọ́. ọ̀pọ̀lọpọ̀ ẹni tó ń lọ gbọ́ wáàsí àti ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń ṣe wáàsí kiri ń sìn, ẹni táwọn máa gbóná nítorí ẹ̀ gbé wáàsí kalẹ̀, àwọn tó dẹ̀ lọ gbọ́ wáàsí náà ẹni tí wọ́n fẹ́ bú làwọn náà fẹ́ gbọ́. a sọ̀rọ̀ bàbá ọlọ́dẹ, olúawo ọdẹ, ọ̀gá tá ò lè tágìrì lọ́ba, àwọn olúawo. bàbá ọlọ́dẹ yìí ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn akọ́ṣẹ́ ọdẹ lọ́dọ̀ ẹ̀. àṣé ó ti fojú sun ìyàwó ìkan nínú àwọn ọmọ ọ̀dọ̀ ẹ̀. bó ṣe pé yẹn bó ṣe ránṣẹ́ nìyẹn, ìyẹn dẹ̀ bọ́ sọ́nà ó ń lọ, ṣùgbọ́n láì jìn àgbáńlá òjò dé. gbàgbà gbogbo òjò yẹn tó ń wúgi tó ń ṣùgbọ́n igi léra wọn, ó ní láti pé kóun padà sílé. eré tó máa sá dénú ilé, ńgbà tí yóò fi dénú ilé báyìí ńṣe ló bá olú ọ̀dẹ lórí ìyàwó ẹ̀mí tí wọ́n jọ ń ṣe sáàní papọ̀. torí báyìí ó bẹ́ dànù ní. ọmọọṣẹ́ ẹ̀ ó wá ké gbàjarè pé ìyà jẹ òun o fún àwọn ọlọ́dẹ tó kù. irú ìyàwó ló jẹ, ó dẹ̀ kó ọ̀rọ̀ ó sọ. wọ́n dẹ̀ pé olú ọ̀dẹ ó ní irọ́ ni. àwọn kan dẹ̀ gbà, ṣé mọ̀ pé gbogbo èèyàn kan lè máa fẹ́ràn èèyàn tán. àwọn tọ́hún nífẹ̀ẹ́ wọ́n ní kàn lọ ṣèpàdé ni. wọ́n bá fi ọjọ́ ọdẹ yẹn sí ọjọ́ 9. òun ti bẹ̀rẹ̀ sí rìn kiri. ó jẹ́wọ́ fún àwọn kan pé òdodo lọmọ yẹn wí, òdodo gan ni o. báwo lójú òṣè ní tìhun o. ọjọ́ 9 yẹn gbogbo ẹsẹ̀ àwọn ọlọ́dẹ pé wọ́n wọkọ̀ ọdẹ lọ, pé ọ̀gbẹ́ni yìí tó bá jẹ́ òdodo ni tó bá máa pa ẹran, abo ẹran ló máa pa. ṣùgbọ́n tí kò bá jẹ́ òdodo, akọ ẹran ló máa pa. wọ́n sá kó sínú igbó. wọ́n wọ́kọ̀ bí àwọ̀ ọ̀rọ̀lẹ́ sáàgó 4 àbọ̀ ń lò lọ látàárọ̀ tán ti kó sínú igbó. ẹran yọ sí olú ọdẹ. ó dẹ̀ ti mú àwọn ọ̀rẹ́ ẹ̀ dání tán jọ bímọ àbòsí papọ̀. nígbà tí ẹran máa yọ sí i, rírí torí báyìí ó dàbọn bò ó gbáà. wọ́n mú ẹran ṣamọ́lẹ̀, wọ́n lọ gúgé. nígbà tán débi ẹran wà, abo ni.
ìkejì àwọn tó ń jọ ń ṣe àbòsí yẹn papọ̀ ní àbò oníkópanu ẹ̀ mọ́ wọ́n tọ́ ọ bọ̀ nú àmìnìjẹkùn ọdẹ wọ́n yọ òrùka wọ́n fi òrùka sọ́wọ́ wọ́n fi gbá ẹran yẹn níbi ọyàn àyà ẹ̀ wọ́n fi gbá ìdí ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ló di akọ ẹran tó dẹ̀ ti yọ òwò lórí. nígbà tó náà rí ọkàn ẹ̀ balẹ̀ lọ́lọ́gúgé ọmọkùnrin tó níyàwó wọ́n ti kì mọ́lẹ̀ orí báyìí orí ti rí ó ti rí pákó ẹran ni wọ́n ti kì mọ́lẹ̀ wọ́n ti mú lọ sójú ògùn láti lọ dì mọ́bẹ̀ kan yìnbọn pa mọ́bẹ̀. àwọn ọmọdé inú wọn ń dùn katakata wọ́n ti bẹ̀rẹ̀ sí la ẹran yẹn. nígbà tí wọ́n dínú ẹran ọlẹ̀ méjì náà bá ń bẹ̀ òdòdó wa lékè ń bẹ̀. wọ́n dẹ̀ ti di ọmọdé mọ́ ìdí ògùn wọ́n ní kàn lọ túlẹ̀ wọ́n ṣe mú olú ọ̀dẹ wọ́n ṣe lọ fi rọ́pò ẹ̀ nìyẹn. gbogbo nǹkan tá à ń ṣe ìbẹ̀rẹ̀ kọ́ ìparí ẹ̀ ló yẹ ká máa kíyèsí. eléyìí náà ń fún àwọn èèyàn wa àwọn ọmọ wa tí wọ́n ń kánjú lọ́tún tó ń kánjú lósì wọ́n jápa o wọ́n já ọjà dáràn wọ́n já gbogbo eléyìí ẹ jẹ́ ká ní sùúrù. tá a bá ti ní sùúrù gbogbo nǹkan tí kò tó ló máa padà ṣẹ́kù. tá a bá lẹ́nu wọn bàbá wọn ní àjókòó ìdìde ká sọ̀rọ̀ ká má gbèsì àròkọ kò pé ọdún kan adé ìlú kan kò pé ọdún mẹ́ta àtúntì kò ń bẹ̀ ọmọ ìyá òṣì ni gbogbo ẹ̀ tó bá ń ṣe bẹ́ẹ̀ òṣì ló máa padà tà. kó tó mọ̀ pé ilẹ̀ oko dáa kò dáa wàá sì roko ẹ̀ bí ọdún kan wá gbogbo eré tó gbèsè bẹ́ẹ̀ wàá roko mọ̀ ṣùgbọ́n ó kàn gbé kinní sínú oko ó dẹ̀ lọ ó lọ yẹ̀ wò epo tí kò dá nínú ọ̀rọ̀ àwọn kinní kan wọ́n nígbà téèyàn sùn ọ̀tá ẹ̀dẹ̀ wọ́n sì gbin àlìkámọ̀ sínú irè rere tó ń gbìn nǹkan tí kò dá wọ́n gbìn síbẹ̀ nígbà tó sùn ẹni tí ò mójútó iṣẹ́ ara ẹ̀ sùn ni ẹni tí ò mójútó ọkọ ò mójútó aya ò mójútó iṣẹ́ ẹ̀ náà irọ́ pọ̀ jù nídìí iṣẹ́ tó yẹ kéèyàn ṣe fún wákàtí kan oníkan wá gbà ní oṣù kan síbẹ̀síbẹ̀ ò torí gbà gbogbo wọn yẹn náà ó máa ń lé èrè jìnnà síyàn wọ́n dẹ̀ máa sọ pé ìlú táwọn wà ní ò dá o kìnnì kan ìlú dáa èmi ò tẹ́rì ibi tó dáa bí nàìjíríà yìí gbogbo nǹkan kí nǹkan tó bá wùyàn ló ń ṣe ní nàìjíríà nílùú òyìnbó ó possible kó kàn dẹ̀ lọ́rọ̀ mínú kànga kò ní pure water àwọn á dẹ̀ máa rà lọ́wọ́ ẹ̀ wọ́n máa mú wọ́n ṣe kinní kan oògùn kinní kan lélẹ̀ wọ́n dẹ̀ máa tà á máa fún wọn náà tó máa ní kó bá wọn wárú ẹ̀ nàìjíríà ni ẹ bá mu kò bá gbogbo bí tó ń lọ yẹn mo bẹ lọ́run lé wọn lórí ńgbà tí wọ́n ti ń lọ jápa àwọn kinní kankan lójoojúmọ́ nǹkan tójú wọn ń rí nísìnyí sùúrù ni ká jẹ́ kó ká ní kéèyàn tó mọ̀ pé ilé oko ò dáa á ròkun ẹ̀ bí ọdún kan ojókòó sọ̀rọ̀ títí ó rẹ̀ ní fún ẹ lésì ọgbọ́n ti ẹnìkan ṣo ló ń jọ ẹ lójú ó gbá tó lò míì àsọ̀rọ̀ gbèsè nìyẹn adélu kàdún mẹ́ta kó tó mọ̀ pé ìlú kan kò san ẹ̀ wá sì gbé bẹ́ẹ̀ ọdún kìíní ọdún kejì ọdún kẹta ìgbà ẹ ló máa tó mọ̀ wípé ó yẹ kí n tẹ̀síwájú ṣùgbọ́n kàn bá gbogbo ẹ̀ tètè àìkò ní sùúrù ni sùúrù náà ẹ wo sùúrù ẹlẹ́dàá wa ẹ wo bó ṣe dáyé ẹ wo báyìí ṣe gbòòrò tó ẹ wo báyìí ṣe pọ̀ tó àwọn mi àtẹ̀ ní bíntín láyé ṣé bíntín láyé bíntín kọ́ láyé o bí aeroplane ṣe ń sáré tó ẹ máa wà nínú plane wákàtí mẹ́sàn-án wákàtí mẹ́wàá 12 tẹ́ a ò tí ì débi tá ń lọ ṣé bíntín nìyẹn kéèyàn máa bẹ lọ́hùn ló dáa ju pé kéèyàn máa kẹ́gàn iṣẹ́ tó Ọlọ́hun ṣe téèyàn bá mú báírò dání báyìí ojú yín ò lè ka tán apá kan lójú yín máa rí kò lè rí ojú kejì nígbà tẹ́ ẹ ti lè rojú kejì ẹ ní láti ṣe sùúrù ẹni tí ara bá ní lónìí nǹkan tó Ọlọ́run ní kó má retí ní ìrọ̀rùn lọ́la lẹ́yìn onísùúrù lọ́lọ́run wà sùúrù náà lọ́lọ́run fi bá wa lò ẹ wo bó ṣe dá ayé tó bó ṣe pọ̀ tó bó ṣe jìnnà tó ńgbọ̀dọ̀ ẹ máa dá èèyàn méjì ló dá èèyàn méjì ó kọ́kọ́ dá Ádámù lẹ́yìn Ádámù ó tún wá dá ìyàwó ẹ̀ ṣe bí níjọ́ yẹn lọ́hùn-ún ṣe bí bó ṣe jẹ́ àwọn méjì ṣe àjẹ ayé dẹ̀ gbà wá báyìí ẹ wo iye èèyàn tó wà nú ayé ẹ wo iye èèyàn tó wà nú ayé báyìí
Ọlọ́run ti mọ̀ pé bí ó ṣe rí nìyẹn ní ká máa bí sí ká máa rẹ̀ sí, ṣùgbọ́n ká lórí pípé pẹ̀lú ẹ̀. Ẹni tí ò tó kan kó ń pera ẹ̀ ní méjì, ẹni tí ò tí lè dọra ẹ̀ bọ tó fẹ́yàwó jọ tó bímọ jọ, tọmọ wá di liability sí lọ́rùn. Ẹ̀yin èèyàn wa, ayé yìí dáa púpọ̀, bí kálukú ṣe dì mú ló yàtọ̀ síra wọn. Òun náà láyé ṣe di olú ẹ̀ mú. Tẹ́yìn náà bá wà nídìí mirror, standing mirror, tẹ dúró tì, tẹ bá rojú sí arojú sí, tẹ bá fẹ̀yìn, tẹ bá rẹ́rìn náà rẹ́rìn, tẹ bá try láti gbá lẹ́sẹ̀, àwọ̀ yẹn á dọ̀ hospital o, torí ẹ̀jẹ̀ lẹ máa bá ń bẹ̀. MKO Abiola ó máa ń pè mí ní bí philosophy mi ò mọ tó mọ ìyẹn lóyìnbó. A ní philosophy mi pọ̀ kíní kan, ìyàwó tí a bá ń bá wọn sọ̀rọ̀ màá máa pòwe, màá máa ṣe ẹ̀hẹ́n. Ṣùgbọ́n eléyìí tí ó ṣe pàtàkì, èmi sọ̀rọ̀ sí njọ́ kan, àbúrò ẹ̀ dẹ̀ lọ sọ fún un, ó wá wá mi wá. Èmi náà dẹ̀ sọ pé nǹkan tí èmi sọ ni wípé kì í ṣe pé ìgbà tó bá ṣe olóṣèlú náà ṣẹ̀ṣẹ̀ máa mọ̀ ẹ́, wọ́n ti mọ̀ ẹ́ kárí ayé. Ọjọ́ tí òun náà dẹ̀ wà rí dájú ṣáká, wọ́n ti fi hàn pé nǹkan pírẹ́sídẹ̀ǹtì ló tó fẹ́ jẹ yìí, gbogbo wọn ti wà nílẹ̀ wọn tó fẹ́ jẹ, wọ́n ti list ẹ̀. Kaduna náà ti ṣe mítìn náà gbà náà, pé gbogbo wọn tó fẹ́ jẹ ti wà nílẹ̀. Òun náà wá rí pé òdodo ni gbogbo àwọn nǹkan tó jẹ́ ti àwọn ẹgbẹ́ òṣèlú ń jọ ẹ̀, ó bẹ̀rẹ̀ sí kó dànù bó ṣe. Ṣùgbọ́n lẹ́yìn náà ló tẹ̀ wá padà, ó tó yẹ lọ ṣe olóṣèlú yẹn. Òṣèlú dáa, ṣùgbọ́n káfòdodo ṣe là ń sọ, wọ́n ṣe pẹ̀lú òdodo. Òṣèlú ní gbogbo wa tó wà láyé, torí kálukú náà ń wá bó ṣe fẹ́ dáa fóun ni. Bí wọ́n bá ti ṣe òdodo, bí òdodo yẹn bá ṣe tó, bẹ́ẹ̀ lolú ẹ̀ ṣe máa rí àǹfààní ẹ̀ tó. Ó dàbí pé èèyàn bá ṣe súnmọ́ lẹ́dà tó, bẹ́ẹ̀ lọ́lọ́run ṣe máa súnmọ́. Ó dàbí pé bí èèyàn bá ṣe lówó tó ló ṣe máa gbádùn gbogbo nǹkan tó òyìnbó ṣe. Ìwọ̀nba owó ẹ̀ náà ló máa fi gbádùn òyìnbó mọ́. Bí mọ́nì ẹ̀ bó wá ṣe mọ́ náà ló máa fi gbádùn Ọlọ́run mọ́. Ẹni tó lówó nísìnyí á ra mọ́tò, ó lè ra ọ̀kadà, bí mọ́tò ò bá lè lọ á gbọ́kadà sọ́nà. Ẹni tó lówó mọ́ bá ti múná lọ, ó máa tàn sólà. Oríṣiríṣi ni wọ́n ṣe tí iná lè wà tó yẹ pé má lọ gun nẹ́pà mọ́. Bí èèyàn bá ṣe lówó tó ṣe alẹ́ ẹ̀ tó ṣe máa gbádùn òyìnbó tó. Fóònù yìí náà ẹ̀ kíyèsí. Náà nísìnyí bí ẹ fẹ́ jẹun náà, bẹ́ẹ̀ bá ti tẹ fóònù yín tó bẹ́ẹ̀ ti mọ ibi tẹ́ fẹ́ jẹ, láìpẹ́ wọ́n á gbé oúnjẹ wá. Ẹ dẹ̀ rí bẹ́ẹ̀ fẹ́ raṣọ tẹ́lẹ̀tẹ́lẹ̀, ayé dà o, ayé dà. Ṣé máa kọ lẹ́tà tẹ́lẹ̀ ní lẹ́tà àtakọ lẹ́tà sí ìlú òyìnbó ká tó rẹ́sì, lẹ́tà lè máa débẹ̀ lógúnjọ́ lóṣù kan. Ṣùgbọ́n ní ìsìn lẹ́sẹ̀kẹsẹ̀ orí bẹ́ẹ̀dì lè máa ẹ̀jẹ̀ máa sọ̀rọ̀, bẹ́ẹ̀ bá fẹ́ ayé ń dà síwájú sí ni. Ọlọ́run jẹ́ kí tiwa náà dà ń bẹ̀. Ní àdúgbò wa, Ìmọ̀ náà wọ́n bí èmi sí, ọmọ Ìmọ̀ lèmi. Ìmọ̀ Ṣàpọ̀n ní Ẹgbẹ́ Ṣàpọ̀n bẹ̀ yẹn. Ìgbèyìn ó súnmọ́ wa pẹ́kípẹ́kí, àjọpàdà pẹ̀lú Ìgbèyìn ni. Wèrè kan wà ní ìlú Ìgbèyìn yẹn, lúùlú Ìgbèyìn ni wọ́n máa ń pe wèrè yẹn. Àtàǹpàlà ṣíọ̀ ó tójú ẹlẹ́dìyẹ kì í ná, ẹlẹ́dìyẹ ń lọgun òun ń lọta. Lúùlú Ìgbèyìn, àtàǹpàlà ṣíọ̀ ó tójú ẹlẹ́dìyẹ kì sínú iná, ẹlẹ́dìyẹ ń lọgun pé ó gbóhùn ẹlẹ́dìyẹ òun kẹ̀ ń lọta tó máa fi sè. Tẹ́ ẹ bá pè lúùlú Ìgbèyìn bẹ́ẹ̀, oríṣiríṣi ohun ló máa ń dá. Ẹ lè pè tẹ́ ẹ bá ní ìwì, òun náà ní ìwì. Olóko lolè, olè lolóko. A máa dá yín lóhùn. Tí inú bá ṣe ìbí, ó lé òkúta rẹpẹtẹ bó jókòó rí olú ẹ̀ á fi fọ́, bó jẹ́ lẹ̀kùn á fi já. Tó bá wá sọ wípé lúùlú Ìgbèyìn wà ní àjàpá ọ̀run kò ṣeé ṣe. Apó ṣeé ṣe kó lọ pé ìyá ẹ̀ àti bàbá ẹ̀ kẹjọ má là ṣe. Wèrè bó ṣe ń wí nìyẹn o. Kò sí gbogbo nǹkan làjàpá, kò sí àjàpá nǹkan tí kò ṣeé ṣe. Àfi ọ̀run yìí nìkan ṣo. Adé máa pè ń wèrè, ọ̀rọ̀ gidi ló mú wá. Pé àjàpá ọ̀run ṣeé ṣe, a ní kó lúwẹ̀ lọ pé ìyá àti bàbá ẹ̀ kan jọ máa lọ ṣe, kó má lọ ọ̀run kó má bọ̀, kó má lọ ra nǹkan wá. Àwọn àkọ́kọ́ àwọn ọ̀rọ̀ tí wọ́n máa dìmú nínú ọ̀rọ̀ lúùlú Ìgbèyìn. Àkejì tó bá tàwọn níyàwó lọ́tọ́ wá sọ pé agbọ́ọ̀lẹ̀ má gbéyàwó. A pé bẹ́ẹ̀ ni. A pé torí kíni? A ní ìyàwó kò láta bí ọ̀lẹ̀. Tó mọ̀ pé wọ́n máa ń fàtà sí ọ̀lẹ̀, mọ́ínmọ́ín ni wọ́n ń pè lọ ọ̀lẹ̀ o. Ẹ pé ìyàwó ò láta, pé ìyàwó ò dùn mọ́, kò sádùn nínú ìgbéyàwó. Nǹkan tí kò jẹ́ kó sádùn ńbẹ̀ ni wípé
bí obìnrin ṣe máa rojọ́ ọkọ ẹ̀ lọ́dọ̀ àlè bẹ́ẹ̀ náà ọkọ ló ṣe máa rojọ́ àlè ẹ̀ lọ́dọ̀ ọkọ. Obìnrin ti ṣe nǹkan mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n sí i á lóun ò ṣèrí á lóun ò rírí. Ọ̀rọ̀ pọ̀ lọ súwà lórí obìnrin. Gbogbo nǹkan tóbìnrin bá lóun fẹ́ ṣe ó fẹ́ ṣe o. Torí obìnrin àwọn nǹkan tó wà bí 100 máìlì obìnrin ń rí. Ọkùnrin dẹ̀ ní afọ́jú lọkùnrin tí tó má fi larí mọ́gi larí mọ́pẹ̀ kò lè mọ̀. Tẹ́ bá fọwọ́ bojú yín báyìí ẹ lè rí làwọ̀, ṣùgbọ́n téèyàn bá mọ́ kúrò tó bá gbé sọ̀kan báyìí á rí làwọ̀ ẹ̀ rèkété. Bí ọ̀rọ̀ obìnrin ṣì rí nìyẹn. Ojú oòrùn lọkùnrin wà ní gbogbo ìgbà. Ṣebí ojú oòrùn náà ni Ànábì Ádámù wà kan tó yọ egungun ẹ̀gbẹ́ kan tó fi dáná náà Háwáù. Àti kúrò lójú oòrùn yẹn, ìyẹn lobìnrin fi ń ráyè fi ọkùnrin ṣe gbogbo irú nǹkan tó bá fẹ́. Obìnrin wọ́n ní lárí púpọ̀. Èèyàn gbọ́dọ̀ dẹ̀ ṣọ́ra. A ní ikú ń bọ́mọ rin ọmọ ò fura. Kéèyàn tó lè pé ó máa fẹ́yàwó ó gbọ́dọ̀ fura. Láyé àtijọ́ tó bá fẹ́ fẹ́yàwó ẹ̀yin kọ́ lẹ̀ máa lọ bá sọ̀rọ̀. Ẹ máa yan alárinà tó máa báyàwó sọ̀rọ̀. Bàbá yín lẹ̀yin máa sọ fún. Bàbá yín ló máa pe àwọn ará agboolé wọn tàbí abúlé wọn tó máa bá àwọn òbí ọmọ yẹn sọ̀rọ̀. Ìgbà tí ó bá máa yá tí wọ́n bá máa ní kí ọkùnrin yẹn wá, àwọn náà máa sọ déètì, àwọn náà máa sọ táìmù, á lọ, wọ́n á jọ ríra pé òun náà rèé bó ṣe rí rèé. Àwọn dẹ̀ ti mọ ìdílé ọkọ yẹn tó pòun fẹ́ ọmọ wọn, wọ́n ti mọ bó ṣe rí, wọ́n ti mọ bó ṣe wà. Àwọn ọkọ náà á ti mọ ìdílé ìyàwó bó ṣe rí bó ṣe wà. Irú àrùn tó ń bá wọn jà ń bẹ̀, irú nǹkan tó ń ṣe wọ́n ń bẹ̀, gbogbo ẹ̀ náà ti máa mọ̀. Ṣùgbọ́n nísìnyí wọ́n ti dá lórúkọ mọ́ ṣàpá. Èèyàn lè jáde kó ṣeré lọ, kó bá máa wọlé kó gbé obìnrin wálé. Wọ́n dẹ̀ máa jọ gbé. Àsìkò táwa yìí gbogbo àwọn ọkùnrin ní ò fẹ́ fẹ́yàwó mọ́. Gbogbo obìnrin náà ní ò fẹ́ fọ́kọ mọ́. Wọ́n lè pe túbú léjèrè ìta, ilé dọ̀tí ṣùgbọ́n ọ̀tá ń dán. Àwọn tó lè máa múra fífi kó máa lọ́jọ́ kó máa yọ gítọ́ọ̀sì káàkiri, ṣùgbọ́n tí wọ́n bá wọnú ilé ẹ̀ kò sí ṣíà tó máa fi jókòó. Ẹ tó fẹ́ gbéyàwó ó dàbí jẹ oyè ó ń bọ̀. Oyè tó lọ jẹ tó ń bọ̀ ẹ̀ àwọn èèyàn wá ń kọrin pé á bẹ́ẹ̀ délé rẹ nìṣó ń lé, má bẹ́ẹ̀ délé rẹ nìṣó ń lé, á ò bẹ́ẹ̀ délé rẹ nìṣó ń lé. Ọ̀jọ̀gbọ́n tó lọ joyè torí ẹ̀ bá pé kò gbọ́dọ̀ dúró báwọn gbé orin yẹn, òun gbọ́dọ̀ máa sá lọ lé ni. Ó máa lọ wòye báàgì pure water tó ní lé, ṣé òun ní ṣàtàn lè má fi jókòó ṣá. Ṣùgbọ́n tó bá jẹ́ pọ́n jọ ń kọrin yẹn ẹ̀ẹ̀kan ṣe náà jọ máa wọlé, ó fèlì nìyẹn. Á ṣẹ̀ máa wá paradìràdì kiri. Bí ọ̀rọ̀ ti obìnrin ṣe jẹ́ nìyẹn. Obìnrin dànù lé púpọ̀. Yúsúfù tẹ́ ẹ̀ kọrin á pé mẹ́jọ̀jọ ní ó bùn wá ọbalúwa mi. Òwe là fi ń ṣe ìfújà nílé ayé. Ìwà ní gbéni dálùjọ́ náà, ọmọ ní gbéni níyì ìjọ ọkú. Oríṣiríṣi bẹ́ẹ̀ ló fi kọrin. Obìnrin dà o fáwọn tó bá fẹ́ bó ṣe yẹ kán fẹ́. Obìnrin ó dàbí ayé bá ṣe wí yìí náà ni. Àìmọye obìnrin tó ti pa ọkọ ẹ̀, àìmọye ọkọ tó ti pa ìyàwó ẹ̀. Nígbà tí wọ́n fẹ́ràn ara wọn. Problem tó kan lobìnrin ní. Ìjọ tí wọ́n bá bọ́ ń bẹ̀ ni wọ́n máa ṣe dáadáa. Problem tán ní ni pé ẹni tó dára tán rí pé wọ́n fẹ́ fi ṣọkọ. Obìnrin ò ní lè lọ bá pé lágbájá jọ wá fẹ́ mi. Ṣebí ìwọ fúnra rẹ lórí mọ́tò tó wù ẹ́ ó dẹ̀ lọ́nà ó dẹ̀ rà. Fúnra rẹ lórí aṣọ tó wù ẹ́ lọ́jà ó dẹ̀ rà. Fúnra gbogbo nǹkan tó wù ẹ́ jẹ fúnra rẹ. Kí ni dé ńgbà tóbìnrin rọ́kùnrin tó wù? Àti lanu orí ẹ̀ wá ní kí àwọn wá ń claim superiority fún àwọn wá pa. Irọ́ o, ìyẹn náà ló ń wá mú yàjẹ́ wọn gbẹ̀yìn. Obìnrin tó bá rọ́kùnrin tó ń sìn kó bá sọ̀rọ̀ ní ìpè lágbájá jọ kó tó ránṣẹ́ sí i mo fẹ́ fẹ́ ẹ. obìnrin yẹnu kọ yín rí Rẹpẹtẹ. láti 97 years. Obìnrin yẹnu kọ mí dísìn bẹ́ẹ̀ ni o. Obìnrin sì ń ṣe kí ni sà? Wọ́n sì ń pé wọ́n fẹ́ fẹ́ mi o. Ní 97. Bí n bá wọ̀ 120 nǹkan ṣé wọ́n tèmi ní ṣèfẹ́ mi nígbà tó bá jẹ́ pé nǹkan tó ń nídìí lọ́dọ̀ mi wọ́n ń rí. Ṣé gbogbo tóbìnrin fẹ́ wà lọ́wọ́ yín ni bàbá? Pátápátá. Gbogbo tóbìnrin fẹ́. Àfi tó bá ní tẹ́lọ́rùn. Ọlọ́run kẹ́yìn gan-an. Ọlọ́run máa ń ṣe bẹ́ẹ̀. Èmi kọ́ ni mo tọrọ bẹ́ẹ̀ owó Ọlọ́run ṣe mí. Ìgbà àárọ̀ ìgbà ọ̀sán ìgbà alẹ́ àti mo sọ fún mi báyìí pé ìgbà kankan ò sí. Àárọ̀ kan ṣo ìjọ tọ́lọ́run ti dá Ádámù ló ti dá wa náà. Àárọ̀ kan ṣo láti jọ ń lòdì sí i. Ọ̀sán ọmọ téèyàn bá bí lọ̀sán ẹ̀ tó bá ti ń fojú wo ọmọ ẹ̀ ẹ̀yin tí ọmọ ẹ̀ mú Colorado dùn mọ̀mọ́kòmọ́ kiri tẹ́ ń wò tó bá ti ń rí ọ̀sán ẹ̀ tó bá ti ń rí ọmọ ẹ̀ ò ti mọ bá alẹ́ ẹ̀ ṣe fẹ́ rí. Bẹ́ẹ̀ ni
ìgbà mẹ́tẹ̀ẹ̀ta ẹni ẹ̀kan ṣo náà ló jẹ́ ọlọ́run àwọn ní alpha àti omega ìbẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ lọ́lọ́run ti mọ bí òpin ṣe máa jẹ́. ìròyìn ayọ̀ rèé fún gbogbo ẹni tó wà ní London àtàgbègbè ẹ̀. Arahim Afro-Caribbean Cash and Carry, import and export of African foods, also help to pay school fee in UK for Nigeria with money transfer to UK and back to Nigeria. Arahim Afro-Caribbean Cash and Carry wà ní Graham Excess RM 139YS Up Minister Road, South Graham, London. Gbogbo èyí tẹ́ wà ní London pátá ó yá ẹnì ṣólọ́dọ̀ Arahim Afro-Caribbean Cash and Carry. Ibẹ̀ gangan ìfọ̀kànbalẹ̀ wà.